nígbà tó bá sì wà láyé sí tó bá sì bó tẹ̀sí ó sì wà òkè ó nígbà tó bá lọ tán kẹ́ tó mọ̀ pé bandit lẹ bímọ fún Wàsíù kì í ṣe rán ó wà lára bandit lẹ Yorùbá gbogbo tó ń ṣẹlẹ̀ ogun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ní pé kò ní kọ́ Yorùbá lójijì Wàsíù wà ní wọn ó lè máa kàn ní kì í ṣe rán one night stand Wàsíù ní brain touch Wàsíù craze Wàsíù is not well Wàsíù is a terrorist Wàsíù is a bad person is kidnapping them àwọn Tinubu tẹ rí wọn ìtàn máa ní wọn wá àbọ̀tà àwọn ọmọ tó máa lọ kó wọn lọ bẹ̀ tó máa bẹ̀ sí fẹ́ wọn tó máa bẹ̀ sí máa sùn tó abuse wọn Wàsíù is the same thing with them you just living ní society wa. Àbẹ̀ní sọ wípé Bísọ́lá pé one night stand ni Wàsíù máa ń bẹ̀bẹ̀ dó obìnrin ni she will he will the idiot wèrè sorry permit me to say this the bastard call ọmọ Ìjẹ̀bú yẹn tó pè ní K1 we ask every man every lady he will promise every lady that he want to marry them that he love them but he never love anybody even those one tó fẹ́ fi ṣe ritual ó máa sọ fún wa promise wọn kò love wọn èyí tó fẹ́ pa jẹ́ kílẹ̀ tó ṣú tó máa fi rìn tó máa wò pé lè rúdù sóhun tó fẹ́ pa I promise ẹ̀ pé òun love ẹ̀ and those of you because you just want to speak you want to talk you don't know oh feel fún others oh mọ nǹkan tí ẹni yẹn tó ti feel àbí ó ti ẹ̀ feel kò kàn ẹ́ because ìkà ni ẹ́ because ìwọ gbogbo yàwá sí ò lè kẹnu sí ẹ àbí kò rí ẹ rí Àbẹ̀ní Agbóyè ó dá mi ló gbé tí Wàsíù bá rí náà máa kẹnu sí torí pé kò sí nǹkan tí Wàsíù kì í do so far tó bá ti lè fàṣọ kó anything under the skirt anything under the pants Wàsíù go for it kò rí ẹni tó bá rí ẹ ó máa kò sí nǹkan tí ò do á dá mi lójú àti do ẹṣin rí ẹṣin àti do ewúrẹ́ for life àti do ẹdìyẹ kò sí nǹkan tí ò kì í do so ti yẹ he beg all these people ó máa ń bẹ̀bẹ̀ gbogbo obìnrin ló máa sunkún tó bá lóò ṣe ló máa bẹ̀ Wàsíù cry like a baby gbogbo àwọn obìnrin tó bá yé wọn jẹ́ tẹ́ máa bú eventually he say one next time okay gbogbo àwọn tẹ́ sọ pé ó fẹ́ légúlì yẹn kí ló yẹ tó wá lé wọn jáde kí ló yẹ tó wá jáde lọ kí ló yẹ tó jáde tó bá yẹ pé lọ́ọ̀fù wọn bí obìnrin gbogbo àwọn obìnrin bó ṣe rí lọ́wọ́ Wàsíù kan ní he see you like nothing Wàsíù see all of you including èmi bí pé you are nothing yàtọ̀ sáwọn ọmọ obìnrin wọn yẹn tó máa sọ pé ọmọ ọba ojú ṣàgbọ́lá gbogbo ẹ̀ anything tó ń ṣe yẹn ó kò ń sọ̀rọ̀ jáde ni kò mí majority you know some people will talk and they mean whatever they say they will prepare they will take some step do you understand tọ́ba dẹ̀ ti gbé step yẹn wọ́n ready they know that wọ́n ti mú ẹsẹ̀ sọ pé òun kàn ń gbẹ́sẹ̀ ni òun kàn ń sọ̀rọ̀ ni òun kàn ń ṣe nǹkan tó ń ṣe ni at the end of everything àwa sọ fún yín pé òun jáyé orí òun ni are you getting me Àbẹ̀ní sọ wípé one night stand ni I am very I'm telling you I wasn't there nígbà tí ó tó sí Bísọ́lá Badmus but èmi pé pẹ̀lú Bísọ́lá Badmus for like a good 8 months ilé tí mo sọ pé ó cause problem fún mi tí mo lè Koko Zaria àjọjọ gbé bẹ̀rẹ̀ òun ló mú mi wá sí àdúgbò àdúgbò ṣe bí mo kọ́lé sí yẹn láì kì í ṣe pé ó mú mi mọ̀nà ó tàn mí wá bẹ̀rẹ̀ because ó rí pé ìyá alájà mú lélẹ̀ owó wà lọ́wọ́ ẹ̀ báyé kedere Wàsíù ti ba ayé ẹ̀jẹ̀ so anybody Wàsíù bá ba ayé ẹ̀jẹ̀ wàá máa wá àkọ́kọ́ tó máa dìmú ni tó máa jẹ ni tó máa ṣọ́ tó máa lè dìmú kíjì yẹn máa bà gbẹ̀rẹ̀ torí Wàsíù ìjì ńlá ni tó ń ja kò dẹ̀ ń ja ọkùnrin púpọ̀ Wàsíù obìnrin ni wọ́n rán wá sí láti bá yé obìnrin jẹ́ ìjì ní tó ń ja àwọn obìnrin tó pọ̀ ṣe ẹlẹ́yìn kan tẹ́jẹ́ pé tẹ́ bá ti wá wà láyé tẹ́ máa sọ wípé ìṣòro kan tó kan ẹnìkan kò lè kan rú yín I am sorry for you èyí tó máa kàn yóò lè jẹ́ èyí tó máa la ẹ̀mí yín lọ tó yẹ pé ẹ̀ ní survive ẹ̀ má máa sọ pé nǹkan tó bá lára kò lè bá jẹ́rò tiẹ̀ má sọ pé nǹkan tó bọ́rọ̀ gùn má sọ pé kò lè bá ilé ìlà ṣó ti yá torí pé ẹni tí ò tí kú kò mọ kó tó máa pa ń ẹni tí ò dẹ̀ tí kú ó sì lè jẹ àgbàdo tí Bísọ́lá Badmus tí ò bá ṣe bó ṣe ṣe èmi Bọ́lá tó ṣe èmi Princess Bọ́lá Fọláṣadé tó ṣe èmi Auto Bọ́lá ó ní right láti sọ pé one night stand ni Bísọ́lá sọ fún mi débi pé ó pa àwọn irọ́ ọmọ mi pé no as a Yorùbá actress they lie whatever many things tó bá sọ kò rí but nínú nonsense ẹ̀ tó sọ I get a lot of sense a lot of nonsense tí Bísọ́lá Badmus sọ ní ìgbà yẹn fún mi tí mo fi dúró tì pé don't worry I cannot fight this guy but at the same time I can talk to him and I will be helping you truth wà nínú ẹ̀ number one ó dárúkọ doctor tó ní kéwọ́n ní kò lọ bá kó fọ inú fóun kó balẹ̀ lóyún listen and listen good Àbẹ̀ní wọ́n lọ wà ní Canada bẹ́ẹ̀dì tó máa ń jókòó sí nínú ilé yẹn tó jẹ́ ti ẹ̀yẹn irú ẹ̀ ní bẹ́ẹ̀dì tọmọ mi ń lò tẹ́ ọmọ mi tó quality ju tiẹ̀ lọ I bought it for 3,000 plus lára ẹ̀ wà nínú ẹrù tó sọ pé wọ́n kó dànù go and check my house I live like person living in Nigeria gbogbo furniture mi do you understand Wàsíù this one Wàsíù bastard Wàsíù tó máa sọ pé yọ́nú sí mi torí pé àmọ́ bí ta ń gbé ṣe ẹ̀ lọ́wọ́ yìí a máa ṣe débi kó o lè dé ìlú ìbò tó bá dé ìlú ìbò ò ní dédé sí ó ń bọ́ ó wà nínú ẹ̀ ẹ̀yin ẹ̀kàn máa tẹ́ gbogbo yín tẹ́ ẹ̀kàn máa ń sọ̀rọ̀ yẹn ẹ̀kàn máa wòran ẹ máa wo tọ́lọ̀ máa ṣe pẹ̀láyé yín mi ní sọ pé kẹ́ má máa sọ̀rọ̀ yín mọ́ mi ìdẹ̀ ní sọ pé kẹ́ má máa bá torí ìlara yín kẹ́ má máa sọ̀kọ́ tó bá wù yín bí gbogbo obìnrin ní tó máa mú kí Wàsíù kó wá mú ẹnìkan pé lòun fẹ́ fẹ́ specially
kó wá lóun fẹ́ ṣe ní arédè òun fẹ́ fẹ́ ilé ìlú máa wà nílé owó wà lọ́wọ́ ẹ̀ owó bóyá ó ti wá rí pé family ẹ̀ tó ní the crowd ó ní oúnjẹ ó ní aṣọ Wàsíù ní a lot of things ó jẹ́ ọ̀fẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ̀yin lè ń ṣoore fún Wàsíù but Wàsíù máa create impression people ló fẹ́ ṣoore fún yín Wàsíù olóore kọ̀ọ̀kan tó ń ṣe fún yàn ayé tó gbé látọ̀dún tó ti wà láyé ayé ọ̀fẹ́ ni kó jà ẹ̀ lólè kó jẹ oúnjẹ olóúnjẹ ó ti sọ̀rọ̀ ẹ̀ di ìjẹkújẹ òkè ń pè ṣòríta oúnjẹ oríṣiríṣi oúnjẹ olè kó gbà kó ní kókó jẹ kó sọ pé kò sí kankan he has nothing to offer anybody tó máa fi ń tẹ̀ lóbìnrin ni àtorúkọ bẹ́ẹ̀ ni orúkọ tani yẹ tani bàbẹ́ kí ni wọ́n ní tó bá jẹ́ pé Bísọ́lá Badmus bàbẹ́ àti ìyẹ́ wọ́n rí jájẹ wọ́n sì ní fọ́n wọ́n sì ní èékánná ní orílẹ̀-èdè yẹn tí ò bá nífẹ̀ẹ́ mọ́ tó bá lórí tí ò bá nífẹ̀ẹ́ kò ní dàbí yẹn bọ́n tó pé àwọn ilé náà tó bá ti kọ́kọ́ dé tó bá pàdé wọn wọ́n sọ pé ní tí wọ́n jẹ́ náà máa sọ fún Wàsíù ó lè nítorí Bísọ́lá máa sọ bàbá òun ta mọ́tò ìyá òun ṣe báyìí báyìí bàbá lámà you understand me they will have themselves wọ́n lè láwọn lọ sí university kan wọ́n lè ní kí báyìí làwọn ní wọ́n lè ní kí báyìí làwọn ní at the end of everything gbogbo tó ń sọ yẹn wọn ò ní ni number one tó bá ti find out pé ní tó olóòjẹ́ tó jẹ Wàsíù máa dà ẹnu bí June 12 máa gba ìlọ́wọ́ ìjọ ẹ lọ ìgbà tó dẹ̀ kọ́kọ́ fẹ́ Emmanuel Ọlọ́pọ̀ báyìí tí Emmanuel Ọlọ́pọ̀ bá dé sórí stage tí Chief Mrs Ọkọya bá dé Ṣadé Ọkọya wàá máa gbọ́ pé ṣé ti rí àwọn ọmọ celebrity wọ́n bẹ̀rẹ̀ sí ń lo slang wọ́n bẹ̀rẹ̀ sí ń lo ohun yẹn ṣé ní kó pọ̀ jura wọn lọ ṣé ní kó jura wọn lọ ṣé ní kó jura wọn lọ eré ìdúró déédéé ó sọ pé ìyàwó tóun fẹ́ ó ti dáadáa I was saying it then mo ti sọ jáde àwọn èèyàn máa rí pé bí amóye tẹ̀ ni this is what Wasiu used to do he do competition with àwọn dáàdì ẹ̀ ó lè respect ẹ kó máa fọ etí ẹ̀ inú mọ̀ kan sọ fún yín nípa ọ̀rọ̀ Bísọ́lá ni pé Bísọ́lá yẹn Wasiu sọ fún kó lọ fọnú bó bẹ́ kó bímọ fóun ó fún dókítà ní ìgbà tó lẹ̀ lọ fọ inú yẹn lórí láti àmì yẹn tó ń fẹ́ ló fẹ́ Eniola Badmus ó promise Eniola pé ó máa fẹ́ táìmù yẹn náà ló fẹ́ Dayo Amsa ó promise Dayo Amsa pé ó máa fẹ́ lẹ́sẹ̀ rí Dayo Amsa di olórin ìgbà tipátipá inú studio tó lọ ní sílé Ìjẹ̀bú Òde yẹn bí Dayo Amsa máa ṣe wà mẹ́rin òun ló fún ní kí lorúkọ oríkì tí fẹ́tí à ń jẹ́ òun náà ló fún ní dìsẹ́ moríkì do you get it gbogbo wọn ló promise kì í tún ṣòwò nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ àti lady kan báyìí tó jẹ́ ọmọ Ìbàdàn tó lọ ṣe honorable wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ like 7 ló promise marriage at the same time apart from àwọn ìyàwó ọ̀rẹ́ ṣó ti yé tó máa fẹ́ tó máa tó ẹ̀kọ́ gbóbìnrin wá Wasiu promise people marriage Wasiu have a starter tí Wasiu bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ mo ti gbọ́ sórí yẹn kó tó kàn mí kí n tó rí tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ wàá máa wò pé ọjọ́ tí mo ti ń gbàdúrà ṣé Ọlọ́run ti lè gbàdúrà mọ́ àrùbá yàtúrà ẹ̀ ti gbà but ọjọ́ tí dáńfọ̀ rẹ̀ wọlé nìyẹn ọjọ́ tó bẹ̀rẹ̀ sí ní ṣubú nìyẹn ọjọ́ tó kó àgbákò ọjọ́ yẹn nìyẹn torí tó bá sọ̀rọ̀ fún ẹ báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní pòpò sí ẹ tó bá bẹ̀rẹ̀ sí ní ṣe gbòkan fún ẹ wàá sọ pé Ọlọ́run ti gbàdúrà ẹ but má jẹ́ tọ̀ èṣù ló wọlé wò èṣù kò wọlé wò ó kò wọlé tọ̀ ẹ̀wẹ́rẹ́ nẹ̀ I am telling you wọ́n ṣe wọ́n náà ti sànú but ìwọ tó bá gbọ́n tó jẹ́ pé bóyá ò tí ì rí nǹkan kan tó dẹ̀ jẹ́ nǹkan kan tó bá sọ̀rọ̀ fún ẹ náà wá kọ́kọ́ wọlé Wasiu tó máa wọlé inú ilé tó kọ́ yẹn tó jẹ́ pé yàrá tó ṣe tó jẹ́ tó kùn ní pínkì àti bathroom àti gbogbo yàrá yẹn tó ṣe ní pínkì fún ọmọ Wendy ọmọ Wendy nígbà tó ń kọ́ ilé yẹn Wendy ọmọ Wendy yẹn ló love bí ẹni máa kú Isabella tó ṣe yàrá yẹn ní yàrá pínkì tó sọ pé Isabella ló ní yàrá the same Isabella yìí òun ló fi wọn títí má ṣá ló fi mọ gbogbo àwọn girls tó wọnú ilé wa èmi tí mo jókòó yìí náà ó fi mọ̀ mí torí àwọn olórí burúkú kan wọn máa láyé wọn bá ṣe wà báyìí ṣe nípa fún ẹ ṣe nípa pupa ṣe mọ̀ pé kiri kan ṣe mọ̀ pé gbádá ṣe mọ̀ pé àwo ṣe mọ̀ pé bíbèjì ẹ lọ kó dànù àbẹyọ sọgá Ọlọ́run máa ń yọ àwa tá a fẹ́ kó sínú problem Ọlọ́run ò ní jẹ́ kí àwa ìyẹn mi pé èmi Bọ́lá Ọlọ́run ò ní jẹ́ ká bímọ fún Wasiu mo tàkà orí burúkú sọ̀rọ̀ kò ṣe nǹkan tẹ́rí sí o ó dàbí pé ṣáké wà bí kí lórúkọ àwọn ètò olórí àwọn gbèsè mọ̀bí tán ló wà nínú búkà pé ẹ̀mọ̀ wọn náà ní bandit oríṣiríṣi ìgbìmọ̀ ó dàbí pé ẹnìkan wà lọ bímọ fún nígbà tó bá sì wà láyé sí tó bá sì bó tẹ̀sí ó sì wà òkè ó dìgbà tó bá lọ tán kẹ́ tó mọ̀ pé bandit lẹ bímọ fún Wasiu kì í ṣe rán ó wà lára bandit ilẹ̀ Yorùbá gbogbo tó ń ṣẹlẹ̀ ogun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ tẹ́ ẹni pé kò ní kọ́ Yorùbá lójijì Wasiu wà nù wọn ó lè máa kàn yín kì í ṣe rán because Yorùbá bó ṣe wà yẹn ibẹ̀ kọ́ la ń bọ̀ Bọ́lá má fún wọn ní information má dẹ̀ jẹ́ kí àyà já yín èmi bọ̀ mo máa wá sí Nàìjíríà kò sí nǹkan tó fẹ́ lé mi Bíbélì ní ẹgbẹ̀rún yóò sùn ní apá ọ̀tún ẹgbẹ̀wá ní apá òsì ojú wa la máa fi létí wa láwọn fìgbọ́ kí yóò sùn mọ́ ilé wa àdàbí tó yẹ pé mo plan evil fún Nàìjíríà àdàbí tó yẹ pé mo plan evil for anybody àdàbí tó ń bá lọ́wọ́ nínú ìbàjẹ́ àti burúkú tó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àdàbí tó bá fún mi lóúnjẹ àti adùn tó ń jáde lórílẹ̀-èdè Nàìjíríà tí ì ṣe pé wọ́n tún dìde wò sí mi so aburú bẹ̀ ò ní bá mi. tí Wasiu sí Bísọ́lá Badmus ò bá ti ṣẹ̀ ẹ́ bó ṣe ṣẹ̀ mí tí mo máa ń hàn mẹ́ don't condemn her
Bísọ́lá Badmus lẹ́yìn tó ń fẹ́ kó tó di pé ó wájà kẹ̀ kí Wàsíù tó wájà kẹ̀ lọ́wọ́ ẹ̀ torí ẹ̀ tẹ́yìn kan bá jáde tó bá ṣe pé ọmọ yẹn ń kọ́ o Koko Zaria sọ pé òun ló ń bi MC ló ń ní nìkan ni ó mọ̀ náà pé ó ń fẹ́ ó mọ̀ pé lára àwọn gbogbo àwọn ìyàwó tó bá fẹ́ àtàwọn obìnrin tó fẹ́ ó máa ń gbà wọn lọ́wọ́ àwọn tó bá ti ní wọn ni ìgbà tó àwọn tó bá ti fẹ́ wọn gbogbo èèyàn pariwo ṣèbí Islander ṣèbí òun ló fẹ́ Títí ìyàwó ẹ̀ ló ti gbà ìgbà tó ti fẹ́ Títí tó ti ń dààmú ayé Títí sì wà nílé ọkọ tó bí first born ẹ̀ fún tó ṣe marriage fún tó ti wà lẹ́yìn ẹ̀ bí èṣù lẹ́yìn méjì pé ilé ẹ̀ mú máa bàjẹ́ sẹ̀ at the end of everything máa wá ọgbọ́n tí máa fífẹ́ Wàsíù kò rí nǹkan kó wà láti lè báyìí pé òun fẹ́ túnṣe fúnra wọn ọtọ́ bá ti kó tún nǹkan ẹ̀ ṣe tán bíi pé kó pòṣẹ́sì ẹ̀ ìgbà tó wá ta sí Bísọ́lá Badmus gbà tí ògbó Bísọ́lá bá máa dìde ni sí àwọn kan ti wà nínú indọ́sì Bísọ́lá fẹ́ Pasuma bẹ́ẹ̀ ni tó fẹ́ máa gbé dìde ìgbà yẹn ló kọjú sí tó bá ti rí báyà jàjà kó lọ rí lórí pé ṣé ìwọ bọ́ọ̀lù ó ti ṣẹ̀ mí girlfriend eléyìí òkè eléyìí ó láìpẹ́ ó máa jágba ni tẹ́ fún mi gbogbo àwọn tó ń congratulate Bísọ́lá Badmus tí wọ́n dó sórí àdúrà gbogbo Wàsíù yẹn àti ìyàwó aláwìyé ẹ sọ fún mi tí ò ti bá sùn náà kó jáde kí wọ́n jáde kó wá fi ògùn búra kó fi ọmọ wọn búra pé káwọn ṣòfò tí ò bàbá wọn sùn ṣé láìpẹ́ nìyẹn gbogbo wọn congratulation ẹ jẹ́ wá sọ fún yín nǹkan tí Wàsíù ṣé Wàsíù sọ pé Malik ọmọ ojú ìṣàgọ̀ọ́lá ó lọ́mọ ti wálé ṣé ilé ló ti wá bá àbórí stage ṣé ilé ni Wàsíù ni Malik ti wá bá Wàsíù èmi tí mo ra kéèkì ọdún tó ṣe first ọdún kan èmi tí mo ra kéèkì rẹ̀ mo ṣe shopping inú box mo kó shopping ẹ̀ aṣọ ẹ̀ tí mo ra fún ní first time nígbà tí mo ń bọ̀ wá sí Nàìjíríà láti South Africa mo gbé gbà mo ṣe tiẹ̀ mo ṣe ti ìyá ẹ̀ mo tún ṣe tàwọn ọmọ kan tó ń gbé lọ́dọ̀ ìyá ẹ̀ first day tí mo lọ sọ́dọ̀ Bísọ́lá Badmus ó níye tí mo ná $1,000 tó máa ṣe sí dollar á tó $2,000 to $3,000 níyọ tí mo kọ́kọ́ lọ bẹ̀ just to help Bísọ́lá ó lè láìkì Bísọ́lá gan ju ẹlòmíì lọ nínú yín but kó wè pé kò lọ́kọ tí kò dẹ̀ lówó ìyẹn náà kẹ̀dẹ̀ rírọ́ ti pa mí kú lórúkọ ẹ̀ ń jẹ́ kó wá ìbá rẹ̀ ṣó ṣe mẹ́ẹ̀ kọ́ máa dókó jẹun kò sẹ́ni tó wọ́n tó wálé bí Wàsíù ṣe wà yẹn ó tún wá láìkó obìnrin kó wọ́n máa dókó kiri wọ́n mọ̀ yé àwọn ọ̀rẹ́ Wàsíù tó ti bá sùn lẹ́yìn tó bímọ fún Wàsíù nísìnyí nígbà tí Bísọ́lá máa sọ pé ok o nǹkan tó ń fẹ́fẹ́ náà ni pé kí Wàsíù máa take responsibility ṣé orí Wàsíù orí Malik ni Wàsíù fẹ́ bẹ̀rẹ̀ responsibility gbogbo ọmọ tó bí yẹn mélòó nínú wọn ló take responsibility àwọn mélòó ló tọ́jú ìgbà tó ń pariwo ọmọ Kàfáyà lélẹ́yìí o ọmọ Kàfáyà ti bọ̀ wálé tí ó sọ pé ọmọ ojú ìṣàgbọ́lá ọmọ lásìkò mẹ́ ọmọ bó ṣe ń kí àwọn ọmọ bó ṣe ń kí Ìdáyà bó ṣe ń kí Ṣadé gan àtàwọn ọmọ ẹ̀ míì tí wọ́n sọ pé wọ́n ṣe DNA fún nígbà tó fẹ́ kó wọn Canada tí ò wọlé ṣé bó ṣe ń kí wọ́n nìyẹn gbogbo yẹn sọ everything náà àtẹ̀gẹ́ Wàsíù sí o tó fẹ́ fún yín content tó bá ti rán yín iṣẹ́ tí ò bá ti rówó san the next náà ni kó máa gbé nǹkan sórí social media tẹ̀ gbúdọ̀ fi lówó ẹ̀yin blogger ní tó fi ń sọjọ́ fún yín nìyẹn kó lè kúrò bẹ́ẹ̀ kẹ́lẹ̀ máa ṣàṣọ̀rọ̀ ẹ̀ báyìí ara òkìkí ẹ̀ nìyẹn ògo yín dẹ̀ ló ń lò á fún yín kọ́bọ̀kọ́bọ̀ wọ́n á fi ṣó òkìkí yín mẹ́rẹ̀ torí ẹ̀ ń gbà mí kí n pọ̀ ọ̀rọ̀ Wàsíù máa ń fẹ́ gbẹnu sí ọ̀rọ̀ Wàsíù iye gbogbo ẹ̀ pátá ni máa ń fẹ́ gbẹnu sí torí ó ń lògo it's a spiritualist I mean it's a ritualist go and check it kò ń ṣe Bísọ́lá nìkan ló bímọ fún o ẹnì kan sì bímọ fún ọ fìrísẹ̀ ní ọ̀nà àlímọ̀ṣọ́ yẹn tó jẹ́ ọmọ ní tíátà ìyẹn náà ti rán ó ti fẹ́ rán máa di o àwọn fámìlì ẹ̀ ti wá gbé o ẹ lọ bèrè dáadáa ní ọ̀nà ọkọ̀ tún yẹn àlímọ̀ṣọ́ bẹ́ẹ̀ yàtọ̀ sí Bísọ́lá ẹ lọ bèrè ẹlòmíì tún ti bímọ fún Wàsíù tó ti ní kọ́ńkọ́ń ó ti lo ògo wọn tó bá dẹ̀ lò wọ́n tó báyìí ló máa pa gbogbo brain wọn Bísọ́lá fúnra rẹ̀ ó ti sẹ́nu ẹ̀ sọ fún mi rí nígbà tọmọ yẹn wà ní kókó igbe kò sí nǹkan tí Wàsíù ti ṣe kọ́mọ yẹn bá lè kú dànù fúnra rẹ̀ ó lò máa ń pè báyìí ó máa sẹ́ni lẹ́sẹ̀ sí pé wo Malik ògbúdọ̀ kó nǹkan kan gbúdọ̀ ṣe ta ló forúkọ Malik ránṣẹ́ táwọn èèyàn sọ pé kò rántí orúkọ Malik mọ́ òun ló pe àfa bọ̀ kò yọjú one night time Wàsíù ní brain touch Wàsíù craze Wàsíù is not well Wàsíù is a terrorist Wàsíù is a bad person is kidnapping them àwọn Tinubu tẹ rí wọn yẹn tó máa ní wọn wá àbọ̀tà àwọn ọmọ tó máa lọ kó wọn lọ bẹ̀ tó máa bẹ̀ sí fẹ́ wọn tó máa bẹ̀ sí bá wọn sùn tó abuse wọn Wàsíù is the same thing with them is just living ní society wa tí Bísọ́lá ọba ti ṣe má máa pẹ́ anybody ní one night stand ìgbà tí àwọn olórí kan lórí social media tó máa bá kò sí nǹkan tó fi mí wé tán ọjọ́ tí Wàsíù kọ́kọ́ tẹnu sí mi báyìí mo kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì mo sọ fún mi mo ní Ọlọ́run kò sí nǹkan tó mo fẹ́ fi ṣe I have friends that dated him before I have people like àwọn ọ̀rẹ́ àtàwọn oríṣiríṣi èèyàn tó ti wà àwọn tó pẹ́nu ayé gan tó ti mọ̀ tí mo mọ̀ dáadáa I know him ìgbà tí mo sọ fún mo bèrè pẹ́ṣọ̀ lọ́wọ́ ẹ̀ mo ní ká má tiẹ̀ sọ̀rọ̀ tó ń lọ jìnnà mo ní ká kàn tiẹ̀ sọ̀rọ̀ bí Ìdàpọ̀ Òbé tó ìfiṣẹ́ lẹ́yà lórí ẹni ọjọ́ mẹ́ta Wàsíù kọjá wájú ẹ̀ kó bá ẹ̀ ó máa fi obìnrin yẹn kó má fi ewúro sójú ẹ̀ kójú ẹ̀ máa ṣomi wàràwàràwàrà wàá sunkún tó bá lágbára ẹlòmíì ti kú àtàlóye tí Wàsíù ti pa ẹnì kan á jáde ẹ máa pẹ́ ẹnìkan one night stand ṣé tó bá jẹ́ one night stand ni Bísọ́lá tó jẹ́ pé kò lóyún rí láyé ó sọ fún ṣó ti lóyún kò lóyún rí ó fún lówó kó lọ fọnú ó fún dókítọ̀ nígbà tó dẹ̀ ṣe yẹn ló ń fẹ́ gbogbo àwọn ọmọ celebrity wọn pọ̀ tó máa wálé á ti fún yín déètì tó ní kájú máa wá ó dẹ̀ lé lómi tó yẹ pé hòtẹ́ẹ̀lì ló máa gbé lọ ẹlòmíì ilé ló máa gbé lọ irú àwọn Dayọ̀ Amusa bá ilé ló máa ń gbé wọn wá ilé ni Dayọ̀ Amusa máa ń ṣe ilé yẹn ó tún fún ní orúkọ tí
Fathia ń jẹ́ like kí lórúkọ Fathia yẹn náà oríkẹ̀ yẹn òun náà ni Dayo Amsa ń jẹ́ ṣé mo pé ẹni sẹ́mi sàyẹn náà sì ṣé mo pé Dayo Amsa wà tó ṣe bẹ́ẹ̀ dé fọ́mọ ẹ̀ ẹ mọ̀ pé gbèsè ìsàlẹ̀ níjọ́ mẹ́ta ó dẹ̀ fi bàbá ọmọ ẹ̀wọ̀n níta bàbá yẹn náà ó jọ ọmọ ẹ̀ ọmọ jọ ó ti wá rí pé gbogbo èèyàn sọ pé òkè wọ́n suspect bí Wàsíù ni ó wá gbèsè ìsàlẹ̀ pé kì í ṣe Wàsíù ó náà lè sọ pé òun ló máa sọ pé kó wà rẹ̀ jọmọ yẹn wá ṣé tó bá fẹ́ ní kò fẹ́ rí Malik ṣé ní orí stage ló máa ti ní kó gbé Malik wá tí ìbàjẹ́ pé Wàsíù ń sinmi ẹ̀yin náà tẹ̀ ń sọ̀pọ̀tì ẹ̀pẹ́ ṣì rè ẹ̀yin ò rí pé Clinton gbogbo àwọn ọmọ iṣẹ́ ẹ̀jọ́ yẹn Clinton bó ṣe máa play video yẹn sí ẹ̀rí ẹ̀rí pé gbogbo wọn wò ni nobody laughing they know because they know their boss that their boss is crazy